ló dé ẹ̀sì bẹ̀rù ọlọ́run kí ló dé tẹ́ sọ ayé gbogbo kí ló dé ẹfẹ́ sọ ayé bí ti yí nìkan bí pẹ̀lú mẹ́rẹ̀ sí ìsìnlẹ̀ nínú ayé ẹfẹ́ sọ ayé bí ti yí nìkan bí pẹ́kọ̀ sáà fáà ní ìmọ́láyé ẹfẹ́ sọ ayé bí ti yí nìkan bí pẹ́kọ̀ sí oní mímọ̀ ní ìmọ́lẹ̀tẹ̀ sí láyé ábà tálẹ́bì jọ kí ló dé rí mẹ́rẹ́ تنشرون الظالم لماذا تنشرون الظلم kí ló dé tẹ́ ń kún alábòsí lọ́wọ́ kí ló dé tẹ́ ń fẹ́ àbòsí kárí ayé kí ló ṣe yí kí ló dé ló ṣẹlẹ̀ àbí ṣé Kùránì ní ilẹ̀ wíké ni ṣé Kùránì ní ilẹ̀ wíké ni ẹgbẹ́ ìtàdìyànta lọ́yẹ lẹ́yẹ tàlẹ́yẹ lẹ́yẹ ẹmọ́ ìbínú ẹ̀rọ nífẹ́ wa jẹnẹrétọ̀ látọ̀ akàrí pé lọ́wọ́ kú kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a ń bá bọ̀ wá àgbáyẹ̀bá lónìí kọ́tẹ̀ ẹ̀mú torí gẹ́ ẹgbẹ́ bí ọ̀rọ̀ tá ń bá bọ̀ wá ṣé gbogbo àwọn àfáwọ̀ yìí sáàrin ló ti pé àrọ̀ jọ́bọ̀ fọ́rùn ṣá ṣe àwọn ló ti pé Ọlọ́run tó dá wa lórí ń tá aláàjẹ̀kó ti ta nǹkan yóò béèrè lọ́wọ́ wa sáàtẹ̀ ẹ̀rẹ́ ti yawmul maqam ṣe àwọn ló ti yawmul hisab ìpé Ọlọ́run padà béèrè lọ́wọ́ wa lórí ìmọ̀ta kọ́ lórí bóò la ṣe lò ẹwọ́ أحد هذه الفتنة والخصومة قريب جدا ìjọni náà ni ìjọni olópìlẹ̀ ẹmọ wá tààkì àwọn olópìlẹ̀ rẹ̀ ìtẹ́rẹ̀ ń bẹ nínú orí wa o síbẹ̀ rẹ̀ ń bẹ lọ́wọ́ wa o níjọ olópìlẹ̀ àwọn olópìlẹ̀ bó wọ́n ṣe pìlẹ̀ kí ló dé ń tọ́ wa àwọn àbáwọ́ pè wá ká ṣe sùúrù ká ló sọ̀rọ̀ ọwá dàbí pé àbí ojú ni àbí dídèrè ni àbí báwo ni ittaqullaha fina ẹ̀dẹ̀ ọlọ́run ara wa náà هذا الظلم كثير ìyẹjẹ́ yìí ti pọ̀ jù في هذا العهد القريب كيف بدأت هذه الفتنة ẹjẹ́ kó lẹ́rẹ̀ yìí níjẹ́ ní ilẹ̀ ìwé kìí pẹ́ púpọ̀ wàlìbáàbíù àhùlámù ẹni ó pìlẹ̀ náà lẹ́ni tó fi sàbẹ̀sí jù ilé bẹ́ẹ̀tẹ́mọ̀ mẹ̀kọ̀ ọ̀rọ̀ àbùkù àbẹ́ ìbú sínú ilé wa wọ́n wà nítorí pé ẹnà ẹ̀rẹ́ ti pa kọra ráńdà náà ẹnì ká dákẹ́ nígbàtẹ́ ń bá ń nẹwà àbùkù sí àwọn ènìyàn ti pa kọra wọ́n mo ti kọ iná tipẹ́tipẹ́ mo ní mẹ́sàn bẹ́ṣẹ̀ sí yẹ tí ilé ẹgbẹ̀ fọ́rú tú lọ́hú wọlé ẹ̀yẹ̀lú mẹ́rin ṣeéṣe àbí wọlé ẹ̀tẹ̀lú mẹ́rin ṣeéṣe àbí abada
ولا تلومنهم إنها سببي وإن آفقتي يومي كذا كذا ẹ bá bú mi ṣẹ́bẹ̀ mi lè bú o lè mẹ́gbà olóhùn tó bá bú àfáà mi tó bú ọ̀rọ̀ mi tó bú ìyá mi àrídọ̀lówó tí n bá fi ládàbí tàlájá àgbà dákẹ́ lákọ̀ọ́kọ́ tí mo dákẹ́ lẹ́ẹ̀kẹ́ tọ́lọ̀ ní kí n lè dákẹ́ lẹ́lẹ́kẹta لماذا تجبرون الناس على أن يخضعوا لمفاهيمكم لماذا يا إخواننا ليه كده لماذا تجبرون الناس على أن يخضعوا لمفاهيمكم الخاصة كده بيه فده انت ما تتبالي يعني ما يقدر ربنا كميمة ليه انت ما تريد يعني ما يقدر رين كميمة ليه هل هذا علم شيء من jàmáà mùsùlùmí gbogbo wa fáwọn oníkéwú ẹjá lọ jòkó kásà tó ṣe gbogbo tí ń dàrú yìí ọwọ́ bá ti bẹ̀rẹ̀ mọ̀ kò lọ́jọ́ orí lọ́yìn lọ́jọ́ orí ìlà anna as-saghir ma'a kathrati ilmihi yahtarimu al-kabir wal-kabir ya'tarifu bi ni'mati Allah fi as-saghir ọmọ ìkẹ́ bọ́ àgbàlagbà ẹgbẹ́ bí ìjásájú kágbàlagbà náà kí ọlọ́run lára ọmọdé títí ọlọ́run ṣàánú rẹ̀ لماذا تنكرون نعمة غيركم وتمجدون نعمة أنفسكم تكرمون أنفسكم وتحتكرون أو تحكرون غيركم لماذا؟ جميعنا لا سكون بنات سولار با ọmọ lárúbáwá sọ ẹ̀yìn kan ní kò sẹ́lẹ̀ mi tó ní ọmọ lárúbáwá sọ mọ́láyé bọ́lá wọn lọ jẹ àkàrà àti dùndún lé kéwì ní kò yíra ẹ̀sìn tọ́ bọ̀ wà lẹ́nu kí ló dé mo wá wo wọ́n jẹ́ gbé látòrí ọ̀rọ̀ tó bí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ ọ̀rọ̀ Sayyidina Abubakar bọ́lá fẹ́ bìnrin bẹnu gáàrù sáwù kìí ṣe Sayyidina Abubakar ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ní túnmọ̀ sí mi bẹ́ẹ̀ ni bá ń sọ nǹkan ní lẹ́yìn rẹ̀ àádáká fọwọ́lẹ́rẹ́ gẹ́gẹ́ bá ti dákẹ́ náà a ti sọ̀rọ̀ lórí ẹ̀sáájú ọ̀rọ̀ tó bá ti jẹ mọ́rọ̀ mímọ̀ rẹ̀ sí a ò ní dákẹ́ àríwọ̀ ní gẹ́gẹ́ rẹ̀ kó bẹ̀sì jẹ́ náà ó kò tọ́lá lọ sọ fún ìtẹ́m̀bẹ̀ tó lọ sọ láì ìtẹ́m̀bẹ̀ tàbá wo owó tó lọ́jọ́ tọ́lọ́ tọ́jọ́ tàbí a lè tẹ̀lé ọ torí kò sí ẹnikẹ́ yáàrí àmìlẹ̀ hak kò sí ẹnikẹ́kẹ́ tó bọ̀rọ̀ gbájú ẹni tó pè lódodo lọ kò sí ẹnikẹ́kẹ́ wallahi mo ti sọ́rí ẹwọ bọ́jọ́ orí mi ti mẹ́ngbọ́n náà nígbàtà wà nílé kéwú mo ní bí mo ti fẹ́ alájàgbà tó ti wà bá tẹ̀lé tọ́lọ́run tó ń yapa tọ́lọ́run ní tẹ̀lé inú ó ṣe ìtẹ̀lé afọ́jú láti jẹ́ tí mo ti wà gbogbo tó bí sílẹ̀ ni ok ọ̀rọ̀ wá délẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá tún gbé jáde wallahi ìjọ́ kejì tọ́lọ́run ti jáde ní ìbá ti jáde ọkọ̀ ọgbẹ́ agbẹ́kẹ́ àfikalẹ̀ onídẹ̀ ẹ̀sùn ìkàmí lọ ìgbẹ́bẹ̀ wọ́n pọ̀ èmi jẹ́ fúnra ní ti ṣe bá sùn lórí rẹ̀ ó ní máa jáde ọkọ̀ ọgbẹ́ àfikalẹ̀ nítorí bẹ́ẹ̀ ti rí náà ló fà á bẹ́ẹ̀ tọ́rọ bá sì gbọ̀rọ̀ mímọ́ àbà àwọn ọ̀rọ̀ wò rẹ̀ lè kéwù náà láwọn sàrẹ̀wá ti yí mo fi máa ń sọ gbogbo gbà ó tuntun wí nìsí àkọsílẹ̀ kéwù sólódò ẹgbàgbẹ́ kò sí ilé kéwù sólódò ní yíwájú ara lọ bẹ́ẹ̀ ni kò sí ilé kéwù láwọn tọ́lọ̀ ń kẹ́ tó bù ní ìmọ̀ tó fi yé tọ́lọ̀ sì kúrò lórí ẹ̀ kò sí ilé kéwù ní ìdí àwùrà wọn fẹ́ ọ̀rọ̀ náà wá wáyé lórí hadithi méjì èmi fẹ́ sọ báyìí tí àtẹ́ ẹgbà fún kílómítà kóòtù láti bẹ̀ ókè ẹwà kóòtù láti bẹ̀ náà ẹwà fẹ́ sọ fún wa pé
Abdullahi ibn Bakri ibn Uroikit ẹsẹ̀ ibn Arqam tàbí yára kìtù sí ìpẹ́lú tó ti ẹgbẹ́ ìfìrinlẹ̀ pọ̀ ló wà ń bẹ̀ ẹgbẹ́ ìfìrinlẹ̀ ipò ló wà ń bẹ̀ ìjẹ́ àti kó ìtẹ́ ẹ̀sọ́ jẹ pé kìí ṣe venezuela ló wà ń bẹ̀ mọ́ àwọn afáàgbàta mọ̀ ẹ́ ṣe bẹ́yẹ ṣe dá lọ́lọ́ yárúbáwá àlẹ́yìnbó àmọ́ọ̀nà àwọn nǹkan tí mo ń jẹ́ ìrìnlẹ̀ kan kájú pé mẹ́jọ ok alhamdulillah akhuna Kamil Abdulkarim habibullah wa ra'ah ó wá jáde èmi láìkí wọ́n ní nínú ìgbésí ayé mi lọ́tí tí ń báyìí ní bọ̀ wá wọ́n bá ní wọ́n sọ nǹkan báyìí máa bí pé mo gbọ́ fún ara mi ṣé pé fi rí òun náà ni àbí wọ́n fi kún àbí wọ́n yọ kú èmi náà ṣe nínú ẹ̀rọ tẹ̀lé ẹ̀rọ ní. I spend all my time today to listen to that brother. mo gbọ́ between almost 2 hours kìnnìkan tí fóònù mi fi parí. àbá Kamil èyí náà ti pọ̀ ju àwọn obìnú ọgbà àbíkà anna Allah subhanahu wa ta'ala alhamahu min jadid no mo kí ọlọ́run lára ṣe kánò ẹkùsẹ́ tó láàká ẹlẹ́kọ̀ọ́ bá sì gbọ́ tí ò ní gbẹ̀gínù nínú tí ò ní hasadu nínú tí ò ní ikidu nínú tí ò sí ìkìdí mẹ́nu rẹ̀ yóò mọ̀ pé no anáàkámi ń gbìyànjú àwọn mẹ́rin náà kẹrẹ ní báńsì ni tí ó sì rújú tẹ́lẹ̀ èsì rọrùn ìlú kẹ̀kẹ́ nínú rẹ̀ ṣùgbọ́n ìṣòro tẹ́ ẹni ni pé tẹ́ ẹ bá ti ń sọ̀rọ̀ ẹ̀fẹ́ gbọ́kẹ́lẹ̀ ní òdúnmó níbo ni ó ti ṣe bẹ́ẹ̀ ẹ̀ṣọ́ ti yí dédé tẹ́ bá rí kẹ́lẹ̀ ní ọ̀ṣọ́ tẹ̀ tó bá rí mi tó bá wá bọ́kọ̀ tí ẹgbà tó bá wá bọ́kọ̀ tí ẹ fi kalẹ̀ ní tí ilẹ̀ bá wá bọ́kọ̀ tí wọ́n gbà tó bá wá bọ́kọ̀ àgbà nù wọ́n kí ni ń ṣe ní àlà nẹ́ẹ̀sì kẹ́wọ́láwó àbẹ́wà láyé kò rẹ̀ kẹ́wọ́lá ilẹ̀ nẹ̀kún ọ̀rọ̀ jẹ́kùnjákúrò bákọrin tó kọ́ bẹ̀rẹ̀ bá ń bẹ̀rẹ̀ yá tápẹ̀ lónìí wọ́n kí ni ń ṣe ní àlà nẹ́ẹ̀sì kẹ́wọ́láwó bẹ́ẹ̀ náà ni báwọn náà bá sọ fọ́kù dé àwọn èsè ìkáàrù rẹ̀ ọ̀kẹ́ wá bí ọ̀gbẹ̀ pé ẹ̀yin ni master ẹ̀yin ni àrùmẹ́jọ́ àlà ó lè pé sáùtẹ̀ kẹ́kẹ́ ọgbọ́rọ̀ wà fọ́kọ̀ sàùtíkù ẹ̀mẹ́ṣẹ́ bẹ́ẹ̀ ẹni tí ó gbé ìbúkẹ́ pẹ̀lú lèbú èyàn tó ń lé nímọ̀ ẹ̀yin náà jáde tọ́bá ní nǹkan ní ìtọ́ka gba gbogbo tó kalẹ̀ yìí lọ ìbáwọn láwọn mú wá jáde ojú tì ní fún ọ púpọ̀ ìwọ́n mú ara rẹ̀ sọ pé o sí lórí mọ́kìfù tí àáfáà yín wà ìmọ̀ ní ọmọ kẹwàá tàbá rẹ̀ lọ́gbọ̀n òbí kan náà ìṣẹ́ kíláàsì ọmọ kẹwàá lórí tàbá rẹ̀ orí èèyàn sí nítò dáadáa alhamdulillah nínú àánú ọlọ́run àwa náà ti ní contribution nínú mímọ̀ bá ti alhamdulillah ọ̀bìnà ọjọ́ ìṣẹ́ dárí alkutubu samawiya àmọ́ gbọ́ lọ́jọ́ tó ti pẹ́ kò sátakùn bẹ́ bẹ́ẹ̀ àmọ́ gbọ́ àdìyàmù samawiya nígbàtà rà ájò kó jẹ́ kẹ̀kẹ́ àdìyàmù samawiya àdìyàmù samawiya àwọn àdìyàmù samawiya alhamdulillah lónìí àwọn lárúbáwá náà ti change ọ̀rọ̀ wọn àwọn lárúbáwá ọ̀rọ̀ sáré ìdé tiwa ìdá akọ́jọ wọn tòun ti bẹ́ẹ̀ náà ikú ọmọ ló bẹ̀rẹ̀ pé ọmọ kéwù lè rí ń táàfà rẹ̀ ò rí àtàwọn nǹkan míì náà lórí sírísírísírísírísí bẹ́ẹ̀ onímọ́kìbù tí ẹ̀ṣẹ́ lé pẹ̀lú tàfà yìí fáì wọ́n rẹ̀ gbà tó sẹ yìí nínú Abubakar gbogbo ẹ̀yà fáwà tí ẹ̀tọ́ ẹ̀mẹ́ gbòdodo wọ́n fẹ́ dákọ̀ àwọn sàhábà yẹn ẹmẹ́ fi sẹ́ yìí sí ẹmẹ́ àpẹẹlẹ́ ìwé àdúrà ilẹ̀ ń pẹ ayé ń pẹ bọ̀dá ń pẹ bàbá ẹgbẹ́ mọ̀dúnrún ẹ̀ ń pẹ bá ń pàwọ́ ẹmẹ́ fi sẹ́ yìí mẹ́sí kò sẹ́rì kẹ́kẹ́ tó sẹ̀wọ́n nu wọn tábàtẹ̀ rẹ̀ nìkan tí ìjọba èèyàn gbé tòun ti bẹ́ẹ̀ hà lè lépa báwọn gbàgbé ẹ̀ lórí káàkiri àwọn ẹ̀rì pé wọ́n lè bú kan lọ́dọ̀ wa ọsọ fún ìtẹ́ àfáà Sheikh Kamil Abdulkarim ó sọ fún ìtẹ́ náà ó sì kọ́rọ̀ tí láwá kí ló wá gbogbo màlù kí ló gbogbo èpè kí ló gbogbo ìsọkúsọ táwọn kan wọ́n jáde èyí tí ètò wá gbò méjì tó ṣokùnfà tí mo fi padà wá jáde nìyí
ìyẹn ló dùn mí jù tó jẹ́ padà wá jáde àríwí ti pọ̀ jù látọ̀dọ̀ yìí wọ́n sì ti pọ̀ jù ọ̀kan wá kọ sínú láìtọ̀pù ẹ̀ pé kí Khalifa dàbí ya mú sàtífíkẹ́tì rẹ̀ jáde kí Ibrahim orílẹ̀ mú sàtífíkẹ́tì rẹ̀ jáde ẹ bàjẹ́ púpọ̀ ọba yóò sọ pé sẹ́ni kékeré nínú ayé àtúnmọ́ bàbá ti bí kálùkù ọ̀rọ̀ lára kálùkù ó ṣe rí nìyẹn bàbá ṣe bí kálùkù ọ̀rọ̀ lára kálùkù ọmọ tá a bá bí ilé ọgbọ́n ọ̀gbọ̀rọ̀gbọ̀ ládàbí ilé ọdún tọ́wà ládàbí ilé ìlà ń lò ìmọ̀ níbo ẹ̀dọ̀ta ní ìbò lọ́wọ́ pẹ̀lẹ̀tìrí tẹ́bí ṣe dùn àrùn àlẹ́yìn ẹ̀ṣàgbọ̀nà dáwà aláàlẹ́ sáwùjọ ẹ̀sìn ẹ̀fẹ́mọ̀ fìtínà àwùjọ yìí ẹ̀fẹ́mọ̀ dá pọ́blẹ̀mù lẹ̀ tàbátù àríká dákẹ́ mú ẹ̀mọ̀ àrùn kó àbẹ́ ìṣẹ́ bẹ̀bẹ̀ lọ́wọ́ àrígbà láàrín ẹ̀kọ́bọ̀lù ولن نرضى بأحوالكم هذه الأحوال السيئة الأحوال القبيحة الأحوال اللا أدبية ẹ̀kọ́ tí bàbá wa àfáà wa kọ́ wa rahimahullah radiyallahu anhu ní pé gbogbo àfáà yẹ́ láàfáà yìí gbogbo ọmọ tó wáyé bí yóò tọ́lá sí lè fẹ́ kọ́ ọmọ ìyá yìí ni wọ́n kí ló bẹ́ẹ̀ sáré dogun ìwé láti mọ́ ìjọpó tó mọ́ sọkọ̀ bá ẹ̀yẹ èsì ní fẹ́kẹ̀mọ́ dàbí láìláyà nígbàdá ní àlè ìdíbàkanáà àmọ́ fún àwọn ẹ̀kọ́ láti dìde láti mọ́ra kọ̀ǹpẹ́ igi mú jìnà sórí náà kọ́dà tẹ́ gbé pé Khalifa wa àti Khalifa ayé àgbà igi mú jìnà sórí kápẹ́ wá pé Ibrahim orílẹ̀ sàtífíkẹ́tì olówà lọ́wọ́ bẹ́ẹ̀ni mọ́ rẹ̀ ṣe pọ̀ tó alhamdulillah rabbil alamin wọ́n fẹ́ mẹ́dúrẹ́sẹ̀ tàbí ọlọ́run dálẹ̀ ẹ̀kọ́ kalẹ̀ fáwà àdáwọn tó bí ọgbà lórí wa àdáwọn tó kọ́ ọgbà lórí wa ó gbogbo ọ̀rọ̀ tó bí ẹni náà ní 30 years ago ibo ló wà النور والهدى الأدبية البكرية للدراسات العربية والإسلامية أقوى مصدر بلدي إنه على بعضه أجل عربية القجو والله مفيدة من آيات يعني في بوها بيان التالي أما الدنيا بيقضى أما قلتلو láti lọ fi ẹ̀bùn ránṣẹ́ sínú lẹ́ni ayayaya ẹ̀lẹ́gbà àìmọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ìtẹ́ ti sọ dákẹ̀ká tí kò bá kájú àìmọ́yé ẹ̀rẹ́ta àpàdé ó pọ̀ gẹ́dá àkẹ́ kájú dákẹ́ ń fún òwe ẹ̀bà ilé rẹ̀ tó wọ́n ṣe wọ́n ti rẹ̀ bí ìtọ́nà ṣe tó wáyé wọ́n ṣe ìkúnlé ní ajẹ́ ní mùsùlùmí ọgọ́rùn-ún ló gba ti ẹ̀fún gbàgbà fẹ́ lò ẹ̀lẹ́mìnà tó nínú tó máa lò lọ abẹ́ ìlọ́nà tí kílẹ̀dì kalẹ̀ kílẹ̀dì jábọ̀ fọ́lọ́ ọba tó dáyé ní jẹ́ kó pọ̀ mìíràn ní jẹ́ kó gbùjù ní jẹ́ kó pọ̀ ìdèrèkẹ́ ní àwọn bọ̀ wá bá gbogbo tí Khalifa wá bá rí o Kamilu ló mú kíní kẹ́ tó bí yí ni àwọn mímọ̀ ló mẹ́rin àwọn mímọ̀ ní ẹ̀yìn ẹ̀kọ́ tí wà jáde ní ń tẹ́ ẹ̀mọ́ bá tàtọ̀ sí ìgbẹ́ tó kó jáde ilé ẹ̀kọ́ tí ilẹ̀ jáde àwọn tẹ́lá tó wá sọ̀rọ̀ kí jálùkù kúlù wá ìrọ̀ lè kú fọ́nà kí jálùkù kó ti ẹnu ẹ̀kọ́ sọ̀rọ̀ mọ́tẹ́ ìbá ti sọ̀rọ̀ gbogbo ti ṣe rú rẹ̀ gbogbo ti ṣe bẹ́ẹ̀ ìjọdálùkù ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o wàláì wọ́n bọ̀ àwọn ọmọ amọ́lẹ̀ nínú ó gbọ́ wọ́n sùúrù nínú ẹgbẹ́ bẹ́ẹ̀ kọ́ta kọ́ látọ̀dọ̀ àwọn bàbá àgbà lọ́wọ́ ẹ̀dákẹ́ ṣe sùúrù lọ́bàá àdì sí ẹmọ wọ́n sàrí ní sáwọn àbáwọn wallahi ànígbà ilẹ̀ tẹ̀ ìṣòro ọ̀kọ́ nínú sáwọn ìfẹ́ àkọ́jọ́ orílẹ̀ bí ìrìn tẹ́fẹ̀rú
ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم. أبا يقول سيدنا أبو بكر رضي الله عنه كان في الغار مع رسول الله صلى الله عليه وسلم. حديث الصحبة يا رسول الله إبا لا تزي إبا لا أعلمتي إبا دار ما يلجي إلا صحيح البخاري أعطاء عزيز كامل عبد الكريم أتي يبيع فيه وزيرجي وصلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.